Mo tún kí gbogbo àwọn ọmọ Ọlọ́run gbogbo pé a kú dédé àsìkò yìí. Ìwàláàyè àtòrí ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀, bẹ́ẹ̀ ni kò sì ń dágbére fún wa. A kú ọjọ́ mẹ́ta kan. Mo wá lákòókò yìí láti pé ká tún lè bára wa sọ̀rọ̀, ṣíra wa níyè díẹ̀ lórí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, pàápàá jùlọ lórí ìlérí Ọlọ́run fún àwọn ọmọ rẹ̀. Bí Yorùbá àti ilé nìyẹn, àwọn ọmọ tí o ní, ìwọ ló ní àwọn ọmọ yẹn, ìwọ ló sì bí wọn. Ṣùgbọ́n kí ni ìlérí Ọlọ́run fún àwọn ọmọ rẹ̀? So bí àwọn òbí bí ìyè wa bá ṣí sí ọ̀rọ̀ yìí, pé Ọlọ́run ní ìlérí kan fún àwọn ọmọ wa ní gbogbo ìgbà nínú ayé, là á máa pàkíyèsí Ọlọ́run sínú ìrìn àjò ìlérí ẹ̀ fún àwọn ọmọ tí a bí. Àwa ló bí nítòótọ́, àwa ni bàbá, àwa sì ni ìyá wọn. Ṣùgbọ́n Ọlọ́run ní ìlérí kan tó ṣe fún irú àwọn ọmọ tí èmi àti ẹ bí. So ìyẹn la fẹ́ pàkíyèsí ara wa sí ní àkókò yìí. Èyí ló gbé mi lọ sínú ìwé wòlíì Àìsáyà. Wòlíì Àìsáyà orí ìkẹrìnléníàádọ́ta, Isaiah chapter 54. Isaiah chapter 54. So a wò láti ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Isaiah chapter 54, a máa wò láti verse 11 to 17. 11 to 17. Now, màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlá báyìí. Ó sì nídìí kan màá padà wá sókè díẹ̀ láti wá yànnàná ibi tí à ń lọ gangan. Àwọn ìlérí pọ̀ nínú Isaiah chapter 54 yẹn. So tí èmi àti sì ń pàkíyèsí ara wa sí. Ṣùgbọ́n ìkan wà níbẹ̀ tó ṣe pàtàkì tí a ò pàkíyèsí ara wa sí. Ẹsẹ̀ kẹrìnlá sọ pé nínú òdodo ni a ó fi ìdí rẹ̀ múlẹ̀, ìwọ ó sì jìnnà sí ìnira. Ẹsẹ̀ Bíbélì yóò kúrò ní ọpọlọ wa nínú orí wa kí ohunkóhun má ti ṣẹlẹ̀ ní ara Ọlọ́run létí. Ọlọ́run má gbàgbé ó ti ṣèlérí fún wa bẹ́ẹ̀ pé ó fìdí wa múlẹ̀ nínú òdodo rẹ̀. Ó sì ṣèlérí fún wa pé ó mú wa jìnnà sí ìnira. Àwọn ẹsẹ̀ Bíbélì yẹn ò ṣe tó burú bí a bá ń pàkíyèsí Ọlọ́run sí láti máa rán Ọlọ́run létí lórí àwọn ìlérí ẹ̀ fún wa. Mo fẹ́ rán wa létí díẹ̀ sí lára àwọn ìlérí yẹn. Ṣùgbọ́n ìkan wà bẹ́ẹ̀ tí ojú àwọn òbí máa ń fò tá kì í fi yè sí tó sì ṣe pàtàkì. Lọ́wọ́ tẹ̀síwájú ní ẹsẹ̀ kẹrìnlá, ó nítorí ìwọ kì yóò bẹ̀rù àti sí ìfòyà nítorí kì yóò súnmọ́ ìlérí Ọlọ́run nìyẹn. So Ọlọ́run ó sọ ìlérí fún bẹ́ẹ̀ pé mi ò kí má bẹ̀rù pé mi ò ní fòyà torí pé ohun tó lè mú ìfòyà wá ó tó kò ní súnmọ́ mi. Ó tẹ̀síwájú ó ní kíyèsí ní kíkójọ wọn ò kó ara wọn jọ ṣùgbọ́n kì í ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ ó ní yóò ṣubú nítorí rẹ̀. Ẹ̀túwé èdè yẹn nígbàkigbà tó bá rí bẹ́ẹ̀ pé òun rí ìfurasí pé ó dàbí pé àwọn kan dìde lọ́fẹ́ máa gbógun tì mí. Náà lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa kóòtù ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Ohun tó lọ sọ bẹ́ẹ̀ pé ó sọ pé ó máa kóra wọn jọ ṣùgbọ́n kì í ṣe fún nípasẹ̀ mi. Yẹn bẹ́ẹ̀ gbogbo àtọ́ bá kóra jọ wọn ò ní lè ṣàṣeyọrí lórí ayé mi. Náà ó tẹ̀síwájú ní ẹsẹ̀ tó tẹ̀lé pé kíyèsí èmi ni ẹni tó dá alágbẹ̀dẹ tí ń fẹ́ iná ẹ̀yìn. So tí ó sì mú ohun èlò jáde fún iṣẹ́ rẹ̀. Ó ní èmi ni ó sì ti dá apanirun láti panirun. So ìlérí Ọlọ́run yẹn ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé òun ló ń dá apanirun láti panirun. So náà ṣùgbọ́n kí wá ní ìgbà tó náà dá apanirun láti panirun tán ó wá parí ẹ̀ sí pé ó ní kò sí ohun ìjà kan tí a ṣe sí ọ tí ó lè ṣe nǹkan àti gbogbo àwọn tó dìde sí ọ ní ìdájọ́ ni wọ́n ó dá lẹ́bi. So bí àwọn ẹni búburú tẹ ẹ̀pà ọ̀pọ̀ nínú ayé Ọlọ́run sọ pé ó dá wọn o ṣùgbọ́n sọ bẹ́ẹ̀ pé kò sí ohun ìjà kan tó ṣe sí mi tó máa lè pa mí lára òtọ́ Ọlọ́run wí nìyẹn. So gbogbo ìgbà nínú ayé la máa rán Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀ nínú ìwé wòlíì Isaiah chapter 54 pàápàá jùlọ nígbà tá a bá ti rí àpẹẹrẹ wípé àwọn ará bíi gbé ogun dé. Ṣùgbọ́n a máa ń gbàgbé pé ìlérí yẹn pọ̀ àti pé pápá ìlérí tó ṣe fún ọmọ wa lónìí ẹ wá rí àwọn ọmọ tí bàbá kan àti ìyá kan bí nínú ayé lónìí. Ẹ wá rí àwọn ìjàkadì láàrin wọn àtàkókò kan ẹ̀gbọ́n ò tẹ̀ fẹ́ rí ẹ̀gbọ́n bí àbúrò, àbúrò ní rí ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n. Ìjàkadì lọ́tún àti ní òsì, ìdìde ogun àti ọ̀tẹ̀ sí ara wọn. Gbàgbọ́sà tó bá rí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n àbúrò amẹ́ríkà mo rò pé ẹ̀gbọ́n ìlélẹ́yìn ẹlẹ́ ìyá kan ló bí wa kí ló tó ṣe báyìí sí ọ. Wàá rí bẹ́ẹ̀ pé wàá wá ìfẹ́ tì láàrin wọn. Kí ló fà á? Ọ̀tá ni. So ṣùgbọ́n Ọlọ́run ti ṣèlérí fún wa tẹ́lẹ̀ kí ọ̀tá yìí má bàa rí iṣẹ́ ṣe pé èmi fúnra mi máa kó àwọn ọmọ rẹ. Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ pé àwa náà máa kọ́. Ó ṣèlérí fún Ábúráhámù. Inú Ọlọ́run dùn sí Ábúráhámù bẹ́ẹ̀ pé òun mọ̀ bẹ́ẹ̀ pé ó máa kọ́ àwọn ọmọ ẹ̀ ní ìlànà Ọlọ́run. Ó sọ bẹ́ẹ̀ fún Ábúráhámù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò wá sinmi lé ohun tí Ábúráhámù sọ yẹn. Náà ó mọ̀ bẹ́ẹ̀ pé àwa náà ti wà nínú Kristi pé ó yẹ ká lè kọ́ àwọn ọmọ wa ní ìlànà Ọlọ́run àbí à á kọ́ ọmọ wa ní ìlànà Ọlọ́run. Ṣùgbọ́n kò sinmi lé wọ́n jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé òun ní ipa kan síbẹ̀ láti kó lórí àwọn tá a bí. Ṣé ẹ wá rí ipa yìí ni mo wá rà àwọn òbí lónìí bẹ́ẹ̀ pé ẹ jẹ́ kí a máa ran Ọlọ́run létí bótù ká mọ Ọlọ́run tó bótù ká jẹ́ dákọ́nì tó nínú ìjọ bótù ká jẹ́ àpọ́sítélì àbí wòlíì tó ẹ jẹ́ ká máa ran Ọlọ́run létí. Ìlérí ọ̀hún sì lélẹ́yìí nínú wòlíì Àìsáyà táwa yẹn náà ní chapter 54 ẹsẹ̀ kẹtàlá níbẹ̀
gbọ́n tó wí ó ní a ó kọ́ gbogbo àwọn ọmọ rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wá báyìí so ó mọ̀ bẹ́ẹ̀ gbọ́ ọ̀ràn yẹn ni kí òbí kọ́ àwọn ọmọ ó ṣàlàyé fún wa nínú ìwé òwe àti gbogbo ẹ̀ ká lè mọ ipa òbí lórí ọmọ ó mọ̀ bẹ́ẹ̀ pa gbọ́dọ̀ kọ́ wọn òun sọ nípa Abrahamu lẹ́ẹ̀kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àti Ọlọ́run ò sinmi lé kíkọ́ tá a máa kọ́ wọn nìkan àmì àwọn ọmọ wọn ní àkókò tá a máa lò lọ́dọ̀ wa mọ́ ẹ̀tẹ̀ sàtà ńgbà tá a bá sí lọ́dọ̀ wa tá a máa kọ́ wọn so ṣùgbọ́n kò síbi tójú Ọlọ́run ò tó so eléyìí ti tó fún wa láti lè bá bí Ọlọ́run rán Ọlọ́run létí lórí ìlérí ẹ̀ fún àwọn ọmọ wa gbọ́n tó wí ó ní a ó kọ́ mélòó gbogbo àwọn ọmọ rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wá wọ́n ní àlàáfíà àwọn ọmọ rẹ yóò sì pọ̀ ọmọ tó mọ̀ ẹ̀ kò síjọ́ tí àbúrò máa rí ẹ̀gbọ́n bí ọ̀tá kò síjọ́ tí ẹ̀gbọ́n máa rí àbúrò bí ọ̀tá nínú àlàáfíà ni wọ́n máa bá wọn gbé torí bẹ́ẹ̀ gbọ́ Ọlọ́run á gbé àlàáfíà sínú ayé wọn á gbé ìfẹ́ sínú ayé wọn àkọ́kọ́ níbẹ̀ pé òun á kọ́ wọn òun á mú ká àlàáfíà máa jọba so nígbà tí àlàáfíà bá ti jọba yẹn ìgbà yẹn Ọlọ́run tó lè fìdí rẹ̀ múlẹ̀ nínú òdodo ṣùgbọ́n bó bá ń gbìyànjú nísìnyí tó wá níbẹ̀ pé àwọn ọmọ tó bí ò fún ọ lálàáfíà wọn ò fún ọ láyọ̀ ẹ sásá ìjọ wo ni wọ́n fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ so ṣùgbọ́n ìdílé tí mo fi ń pàkíyèsí wa lónìí ẹ jẹ́ kí àwọn òbí rí ẹsẹ̀ Bíbélì bí ẹsẹ̀ kan tí a gbọ́dọ̀ máa fi rán Ọlọ́run létí gbogbo ìgbà bó ti wù kó lérò bẹ́ẹ̀ pé òun kọ́ àwọn tó máa rán Ọlọ́run létí Olúwa ìlérí tó ṣe fún bẹ́ẹ̀ pé wà á kó àwọn ọmọ mi látọ̀dọ̀ rẹ wá ó sọ pé àwọn àlàáfíà wọn á pọ̀ torí pé nínú àlàáfíà ni wọ́n máa gbé ẹ̀gbọ́n á rí ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n á rí àbúrò bí àbúrò àbúrò á rí ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n ẹ̀sà wọn ò ní mọ̀ yàtọ̀ láàrin wọn inú wa dùn sí ara wọn so mo ní kí n lo àkókò yìí láti pàkíyèsí àwọn òbí wa sí pé àní iṣẹ́ púpọ̀ ẹni ká máa bí Ọlọ́run kíkọ́ tiwa nìkan lè má tó kí iye pé kò lè má tó kò lè tó ṣùgbọ́n ẹni ká máa bí Ọlọ́run jàre fún ara rẹ̀ máa bá mi kó àwọn ọmọ mi kọ́ wọn lójú oorun kọ́ wọn lójú àlá gbogbo ibi tẹ́ máa gbé nínú ayé máa fara hàn fún gẹ́gẹ́ bí olùkọ́ sì fàyè gbá àlàáfíà kó jọba láàrin wọn jẹ́ kí ẹ̀gbọ́n mọ àbúrò bí àbúrò kí àbúrò mọ ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n ní ìgbà yìí la tó lè ní àlàáfíà àtọjọ́ la tó dára adáfa lórúkọ Jésù sọ ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ ní àkókò yìí ojú wa ní kàtúrí o nígbà mìíràn àtòrun ọlọ́ba fàyè gbà wá àtò máa sọ̀rọ̀ bí irú èyí ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa a ṣe iyebíye a sì fẹsẹ̀ ìjọba ọ̀run múlẹ̀ lórí ayé wa adáfa lórúkọ Jésù Olúwa wa àmín.